mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ogun ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè ní ìjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. ọ̀rọ̀ tí àbábọ̀ tẹ́lẹ̀ ní báyìí ló sì kọ́ máa ṣe lé sí gbogbo àwọn ọba ẹbí ọba ẹ̀ a máa sun gbogbo ẹ̀ pátápátá. káyọ̀ ọ̀gá náà. àwọn boys alẹ́ fọdún ìbò mọ́ mo ní ọmọ ọgbẹ́ yín boys mi ò kúkó ti ra ẹgbẹ́ oṣù òṣèré ayé Bàdágbódò àṣírí ẹni tó kì í padà yẹ̀yàn ògo tó ń ṣáyàn àṣírí wọ́n ti wá àwẹ̀ jẹ́ ká máa fi àwọn àṣírí tàbá ti dọ̀hùn ẹ má ṣe bí ọmọ ìjọba ẹ̀ yóò tí bá ti ṣe fẹ́ anybody ṣe kí ni ó mẹ́rin òjò iṣẹ́ pẹ́ ẹni kò ń pẹ́ṣẹ́ o ẹni kò ń pẹ́ṣẹ́ lọ. láyé lábàá bá sókè ló sọ fún mi olóòwò alẹ́ pọ̀ jù mo lọ́dún ẹ̀sìn ìyàwó ẹ̀fẹ́ tó fẹ́ jáde kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn ẹ dákọ̀ ẹ ṣàánú mi tó yọ ìyá ẹ ṣàánú mi o ojú yóò ẹ ṣàánú mi tó yọ ebi ọ̀ṣọ́ ebi àrò ìyàpáyọ̀ ẹ nìṣó ìbùkù ọmọ ayé òní fẹ́ gbà fún yín ló jẹjẹ. ẹ bá fi kí ló ṣẹlẹ̀ bàbá kí ló dé ẹ fi kó síbẹ̀ yẹn mò ń gbọ́ ọ̀kọ́ tẹ̀sán ẹ̀ lè fẹ́ máa fọ́ kíláàsì mọ́tò mi ṣe fẹ́ fọ́ kíláàsì mọ́tò mi ṣe bá fọ́ kíláàsì mọ́tò mi ṣe lè rà mí padà síbẹ̀ ẹ bá jáde àyìn ẹ̀ tún kó lára mọ́tò mi ẹ kọ́kọ́ tún kó lára mọ́tò mi dàbí ọmọ mi fi agbádá sí mọ́tò mi. ìkúlọ́mọ̀ ẹja máa kó gbogbo àwọn ọmọdé mi náà máa dùn pátápátá ní sójà ogun Boko Haram àtògùn fúlàní dẹrẹdẹrẹ ti bá wa jà Nàìjíríà ní wọ́n bá lọ. ó wá di pé mo wá tọ́ ṣe káàkiri wọ́n torí rẹ̀ sọ̀rọ̀ sí mi báyìí kí ló dé ṣebí kò fún mi lọ́wọ́ kí n fi jẹun lọ́fọ̀ọ́ tó tó báyìí yóò dáa èyí olówó Nàìjíríà ìmọ̀ràn lọ́wọ́ yóò dáa. ẹ ṣe ní tọrọ jẹ nígbà tó jẹ pé gbogbo àwọn ọjọ́ ayé ní báyìí ṣẹkúṣe ṣùgbọ́n lẹ́nu ṣe owó ní ẹgbẹ́ òbí rẹ̀ ń pò fún ó wá lọ ojú alẹ́ nínú ẹgbẹ́ máa gbádùn ẹ máa ń tọrọ ẹ máa ń tọrọ ẹ bá súnmọ́ ẹ bá súnmọ́ ẹ bá súnmọ́ ẹ bá súnmọ́ kí ló lè fẹ́ bẹ́ẹ̀. ó yẹ kúrò lóko eré ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ní àti ìdáta olóṣèlú wà lọ́wọ́ gbẹ̀yìn àgbàbà ọba láwàdàkẹ́ alábí Yeah.
Kí ni bàbá afọ́jú ẹ̀ ṣe fún ẹ? Kí ni bàbá afọ́jú ẹ̀ ṣe fún ẹ lẹ́kọ̀ọ́? Oh, ṣé you mean that old man? Àwọn bàbá arọ́dàràdà tó dé bí wọ́n ti fi ojú ayé wọn tó fọ́ ní. Àwọn èrè náà jẹ́ àyè. Àwọn bàbá tó dé bí wọ́n ti fi ẹ̀rọ wọn tó fọ́ ní. Àṣẹ́dá ti lọ. Ṣé dàbí yìí ni wọ́n ní? Àwọn ọmọ ṣe ń pọ̀ látàárọ̀. Gbogbo ẹ̀ náà pọ̀ sí ẹ̀. Sọ́dọ̀ sókè. Àwọn ọ̀gá ìbọn náà jẹ́ kí iná. Kí ló sọ náà? Ẹ̀dúró náà. Sínú gbogbo ẹ̀yin ká sẹ́lọ̀ báyìí. Tí ẹ bá tó méjì, mẹ́ta. Àwọn kéékèèké wọ́n kàwé. Wọ́n ríṣẹ́. Olórí burúkú ara yìí ẹ̀rẹ̀ gbó l'Àbújá. Ẹ̀rọ ń tọ́jú ẹ̀sìn báńkì. Torí mo jẹ́ ṣe kọ́kọ́ gbé. Kọ́kọ́ gbé ìlú ẹ̀ kọ́kọ́ gbé ìlú ẹ̀. Bọ́ kí ni jẹ́ ọ̀rọ̀ mi sá? máa rí bẹ́ẹ̀ àmọ́ èyí tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ nínú ìlú ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun lè ká máa pèsè àkíyèsí àwọn kan tó ń ṣẹlẹ̀ táwa ń rí ẹ̀rọ kan táwa àwọn tá a dẹ́gà àgbẹ̀ bàbá yẹn sìn kan tá a fún tá a rí ẹ̀yin ò rí tí ó rí bó ṣe wà yìí bàbá yẹn gẹ́gẹ́gẹ́ ló yẹ kó jọba lóye o àmọ́ bá a ṣe ṣe ìyẹn kò tí ì yà ṣó wá rí lórí ọ̀rọ̀ Oòduà nation tí gbogbo wa ń pariwo yìí ṣó mọ̀ pé ẹ̀gbọ́n àbúrò bàbá rẹ̀ ni àbúrò bàbá ti tó jọba yìí ló kò fọwọ́ sí. adẹ̀ ń pa à ń kú lójoojúmọ́ pé ẹ fọwọ́ sí kinní yìí kí kinní kó lè ṣeé ṣe àkùtẹ́ àwọn ọ̀dọ́ nísìnyí wọ́n ti ń bínú wọ́n ti ń bínú débi pé tó bá yá ní ìṣẹ̀lẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí sun àwọn ààfin káàkiri àwọn ọba tó bẹ̀rẹ̀ wọ́n ti fọwọ́ sí Oòduà nation yẹn wọ́n máa sun ààfin wọn sórí pé ó ti ń rúgbó bọ̀ wọ́n pe ìwọ tó jẹ́ ọ̀dọ́ tá a dẹ̀ ń wò gẹ́gẹ́ bí èèyàn pàtàkì láàrin ìlú torí àwọn iye oyè tó yẹ pé tó ti gbà wá kó jẹ́ pé orí yìí fún ìlú wa yìí ó yẹ kí wọ́n á ti bí ọ̀rọ̀ organisation yẹn bó ṣe máa exist nínú wa pé kíní kan yẹn ní ìfẹ́ kò sí tó ń bọ̀ lókè tó lè gbà ó Oòduà nation yẹn ó gbọ́dọ̀ exist a dẹ̀ ń pa à ń sọ bá ṣe ń sọ láyé ọgbẹ́ náà fún ọba yìí ó sàní lá mọ̀tà sí àwọn ọ̀dọ́ ń bẹ̀rẹ̀ wọ́n ti miss wọ́n ti ṣe tán pé Oòduà nation gbọ́dọ̀ exist kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe wọ́n máa gbọ́ pé ilé kan ń jóná nísìnyí kò sí níbi tó ń jóná ilé àbúrò àbá ẹ̀ tó jọba ilé ẹ̀ ló jóná lọ́wọ́ ìyá àṣìṣe náà báyìí àfẹ́ dà kọ́rú Oòduà nation yẹn gbọ́dọ̀ exist àbí kí ni wọ́n. Kò sí nǹkan gbàgbé ṣe ni pé ká ran àwọn ọ̀dọ́ yẹn lọ́wọ́ nǹkan tá a bá ní ká gbé fún wọn gbogbo ẹ̀ kó lè níyànjú nǹkan tá a wà fún wọn. ṣé ẹ mọ̀ pé ọba tá a sọ kó má lọ jẹ́ kó yín lọ́ máa padà lọ́ máa fi fọ́ọ̀mù ẹ̀ tó wà ní. sórí ọba tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀
ẹ̀yin yẹn kò ní pẹ̀pẹ̀ wọ́n ètò tó kéré jù báyìí kò ní ọlá ata ló ń jẹ ọmọ wa kan àbúrò wa kan ní Monday tọ́nà wọ́n gbàgbọ́ Monday méjì ẹ̀ ò sí ní ọ̀nà wa yìí gbàgbọ́ Monday ọmọ babaláwo ọmọ lọ́wọ́ ọmọ yẹn náà ní ó fẹ́ yẹn tí ẹ̀wọ̀n ní nǹkan kò ní pẹ̀pẹ̀ wo má kò tiẹ̀ balẹ̀ má jẹ́ yà lórí ọ̀rọ̀ pé bí a fẹ́ ó ní nǹkan yẹn àyẹ̀tì kò ní kankan tí àwọn ọmọ bọ́dẹ̀ tá a sọ̀rọ̀ yìí àwọn boys àwọn youth gbogbo yẹn lọ́kàn àbọ̀ ẹ̀yìn nínú wa o kódà tó bá kù £1 àmì kó kù £1 lọ́wọ́ mi máa lọ sí lórí ọ̀rọ̀ yìí ni o nǹkan tó lọ́kàn mi nìyẹn kó wá fi sọ́kàn láti sí i lọ tó bá ti gbọ́ pé ilé kan ń jóná àbí ààfin ń jóná kò sáfì méjì tó ń jóná ààfin ọba bù èyí tó sọ pé òun ò nígbà yẹn ààfin ló jóná. Onírìṣà Aláàfin Àwùjalẹ̀ Alákejì Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Alára Àjò Ọ̀rọ̀ Òjò Àkáyì Olúbàdàn bàbá ẹ̀sọ́ sórí tèmi olúmọ̀rọ̀kì ló ń wò yìí pápá olúmọ̀rọ̀kì kọ́tọ́ pé bẹ́ẹ̀ rí kò sí ẹ̀ka tó ń bọ̀ lókè tí ilé ògbà fọkàn ẹ̀ balẹ̀ ó jẹ́ pé àmì Ọlọ́run adẹ́tù máa rí ẹ̀ tó bá di ọ̀túnla wà á rí mi ò ní ẹ̀bùn kékeré kan tó fẹ́ fún un. dírẹ́bà yìí dà. ó dàbọ̀. tẹ́nà ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba àmọ̀dé abájọ wa ẹ̀tọ́ náà fi pàṣẹ sí lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà pé oṣù àtòlè tó bá di bàbá fẹ́ pàṣẹ sí lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógùn èṣù torí ogun ń bọ̀ ogun ẹ tètè ta múra. sórí tí àwọn adarí wo bàbá wa dá sí àwọn youth a máa lé wọn padà lọ́jà rere ni olè kúkú nìyà wọn ní sáwọn oúnjẹ jẹ́ kí wọ́n lè bá sàrẹ̀ àbẹ́jà rẹ̀. Adérìsọ́lá ẹ̀lẹ́ báwo ni wọ́n ní rí ẹ kò sí tí mo rí ẹ lọ́sàn-án Ibi àwọn bẹ́bẹ̀rẹ̀ sí ní ìdáná sí gbogbo àgbọ̀. Mo lè ní kàn ṣe sùúrù kọ́jẹ́ kí n yọjú sí i. Pé kọ́jẹ́ bá ti sọ gẹ́gẹ́ bí ìyàwó. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní jó ilé àwọn ọba torí ilé àwọn ọba tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní jó yẹn tó wà òkè mo fi gbogbo ara sí kí nìdí wò ó àwọn kan wà lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé wọn ò sọ̀pọ̀tì Oòduà wọn ò sọ̀pọ̀tì Oòduà nation ibi tí àwọn sọ̀pọ̀tì ibi tó ti lè rí owó lọ́wọ́ non support lórí owó non support àwọn ò support Oòduà torí gbogbo ara lèmi fi sí i láti jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọlé yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé ìbọn wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn fún àwọn ọba aláyé kọ̀ọ̀kan kó o gbọ́ mi kò tí ì tó kí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún ẹnì kọ̀ọ̀kan wọn báyìí kò tí ì tó torí ohun tán àfi tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní sun yẹn ó wà òkè dáadáa ìdí tó ṣe wà òkè òun lélẹ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí wọ́n jẹ́ kó yẹ wa pé gbogbo àwa tá a wà lórílẹ̀‐èdè 200 million ni wa ìyẹn ni pé oyún tó wà nínú wọn ti kà á mọ́ ọmọ kékeré tí ò ga jù báyìí wọ́n ti kà á mọ́ now 200 million yẹn tí a bá rí ẹnìkan aṣọ tó kàn tiẹ̀ sọ pé ok nínú àkáǹtì mi o mo yọ 200 million ẹ pé fún gbogbo ọmọ Nàìjíríà ní 1 billion bí wọ́n ṣe wà tí 1 billion bá kàn ẹ́ lọ́wọ́ a ṣe business gidi ẹlòmíín wà tó jẹ́ pé ọtí ló mọ̀ ọ́n mu kó kàn máa mu ọtí yóò káàkiri kó máa mu igbó tó bá máa fi 1 million tó fi mu ọtí àti igbó á ti kú dànù ìyá ti kú nínú wa kó gbọ́ sórí ó dára bá ṣe fẹ́ sun ààfin mo fọwọ́ sí bàtẹ́bàtẹ́ wo iye tó ń ta epo fún àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè kó wo iye tó ń tà ní òkè òkun
wo iye tó ń ta sìmẹ́ǹtì fún àwọn ọmọ orílẹ̀-èdè Ghana bí wo iye tó ń ta sìmẹ́ǹtì bẹ́ẹ̀ ibi iná dẹ̀ ti ń kó lọ ààrẹ wa ó ní kán máa kó ráìsì wọlé àwa ò dẹ̀ ní ráìsì tá a fẹ́ jẹ ibi tó lè dé àwọn kìnìún tó wà nínú zoo ní Nàìjíríà ebi ń pa wọ́n gbogbo wọn ti rù tán ìgbà tẹ́ran kó bá rù kí làwa èèyàn tẹ́ran kó bá rù àwa èèyàn gan ní láti rù ògbọ́ orílẹ̀-èdè ti bàjẹ́ mi ò ní parọ́ tẹ̀ jẹ ẹnìkan aṣọ ló lè tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ògbọ́ ẹnìkan aṣọ tó lè tún ṣe náà òun ni ẹni tó bá jábọ́ látòkè ọ̀run gbà tó jábọ́ sílẹ̀ ẹnìyẹn òun ló lè ṣe lórí wa ìdá àmàrà ẹ̀ àmọ́ anything ojú ọ̀run ló ti jábọ́ wá láìsí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pín ni Oòduà nation yẹn gangan òun làwa nídìí wo mo fọwọ́ sí o kọ́ jó gbogbo ilé wọn olórí burúkú ni wọ́n gbogbo àwọn tí ò bá ti sọ̀pọ́ọ̀tì Oòduà nation ẹ jẹ́ ká jó lé wọn kò jù bẹ́ẹ̀ lọ. àwọn ẹbí wa pé yẹn náà ti ń jọ ìbò yìí kánsẹ́lọ̀. kí ló wí ó lóun fẹ́ dùpò kánsẹ́lọ̀ kó rí borí àwọn èèyàn wo bí tán bá pa kò sí ìtókàn mi kò tiẹ̀ sí ìtókàn mi kódà mo ṣe wà yìí ẹnikẹ́ni tí n bá fi dán wò nínú ìdílé tí mo rí káàdì ìdìbò lọ́wọ́ ẹ̀ máa fà á ya máa súnjọ́ náà ni orílẹ̀-èdè kò síbò mọ́ a gbọ́dọ̀ dìbò mọ́ Oòduà nation la ní kò jù bẹ́ẹ̀ lọ tán bá ti pa wọn pa gbé nìyẹn tó yẹ ṣé mo ti dá ẹ lóhùn gbogbo pẹ́ṣẹ̀ Ọlọ́run ló ṣe adára fún ẹ Ọlọ́run àwa kókó bá ń kí ẹ̀gbọ́n ẹ kí wọ́n lo gbogbo agbára takuntakun mo fẹ́ gbélé gbọ́ ó gbọ́ mo fẹ́ gbé ilé gbọ́. kábíyèsí ọba ń kí ọ ọba ń kí ọ kábíyèsí ní kò sí nǹkan ọba ń kí ọ. ní nǹkan tá à ń sọ fún yín mò ń sọ ìníye sọ Oòduà nation táwọn tí wọ́n ń pariwo àwọn kan fọwọ́ sí ṣùgbọ́n èyí àwọn bá kọ́ àti pé ẹ̀ fọwọ́ sí Oòduà nation tí kò exist. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan nǹkan táwọn ọ̀dọ́ tẹ ọ̀dọ́ tó ń fà lọ́wọ́ yìí tó máa fi bẹ̀rẹ̀ tó ń pátá wọ́n máa sun ilé wọ́n máa sun oko kódà wọ́n á sun ààfin ọba mọ̀ tí ẹ̀ bá múra ààfin tí dodododo wọ́n padà sun o nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe gangan sí èyí ọba tẹ́ bá ti lọ sí káńsù ọba káńsù tẹ́ bá lọ ṣe ìpàdé àwọn ọba yẹn ẹ gbìyànjú kẹ́ ẹ sọ fún wọn wípé Oòduà nation kí èyí ọba náà kẹ́ ẹ fọwọ́ sí. olóyè ọ̀tún ṣé orí ibi tó dé dákẹ́ bẹ̀ kó má sọ̀rọ̀ ó dà ń pé mo fẹ́ rú ọ ní òye ṣé èmi lọ́ba àbí ìwọ lọ́ba oyè kí ló jẹ oyè bàbá tèmi náà mi ò ní ọgbọ́n mi ò ní làákàyè mi ì mọ̀rọ̀ sọ àbí ìyàwó mi. òótọ́ ọ̀rọ̀ bá yìí sọ. ìwọ náà wà bẹ́ẹ̀. òótọ́ ọ̀rọ̀ ni ẹ mẹ́ẹ̀kọ́ sọ ohun àfihàn. tó bá sọ ṣe ti ni ọba ba lórí ohun gbogbo ni ààfin mi wọn bí mẹ́ta láwọn kú wọ́n mi lè wọ́n bí dá ọbẹ̀ sọ àfi tẹ̀lé ẹ̀yẹ́ máa wòran bí ìtàkùn ló lóko bí kú ni aṣojú ìmọ̀ àti wọn. lóòótọ́ ni àti kú ẹni tó lóko nu wọn àti ìyèmọ̀ ń sìn ó nígbà táwọn ọ̀dọ́ bá yarí pátápátá. ẹ̀jẹ̀ kan díẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ ni mo wà o ọba ba lórí gbogbo ni ọba wù mí o lè sanwó díẹ̀ rà wo ó dà pé máa rọ̀ ní ọ̀sẹ̀ kan pé mo fọ̀ máa rọ̀ ní o. yàrá wo ya wọ́n ti ìpàdé lọ́wọ́ náà tí mo fẹ́ ṣe wọ́n ti fi bẹ́ẹ̀ ya. ẹ sọ lọ́hùn wípé Oòduà nation kò gbọ́dọ̀ exist. kí ló ń ṣe ẹ́nà 2023 kò síbò ó dáa. kí ló ṣe é sí ó lè ti sá ó yá rere àwọn olóògùn kò yá ẹ fara balẹ̀. kábíyèsí bọ́tà kábíyèsí aláṣẹ kejì ọ̀ṣà kábíyèsí o
mo sọ fún yín mo ní kẹ́ ẹ fọwọ́ sí kìíní fún àwọn ọmọ yìí fọwọ́ sí kìíní àwọn YouTube Oòduà Nation ó ti ṣẹlẹ̀ báyìí. ṣé ẹ mọ̀ pé ọba ni mí ni. bẹ́ẹ̀ni. ó dẹ̀ bá lórí ohun gbogbo. ọ̀tọ̀ ìrìn jẹ̀dún ní ọ̀nà. bí mo ṣe wù ẹyàn ya kúnlẹ̀ ọba ni mí ọba ni mí. jọba adìẹ kọ kúnlẹ̀ tàtó jọba adìẹ kọ lórí lè tẹ̀ fún ìyá mi. ẹyẹ ìyọ̀ ìwé sọ̀rọ̀ sókè. ẹ̀yin tẹ́ jẹ́ kí ìlú tòrò ìlú ń bàjẹ́. mi ò sí lára wọn. instead of kẹtùlù ṣe. mi ò sí lára wọn. ẹ̀rọ bàlù jẹ́. èmi ti sọ̀rọ̀ sókè. sọ̀rọ̀ sókè ó yẹ kó fi wèrè bí mo ṣe ń gbẹ ayé rẹ̀ ti bá. àṣẹ àṣẹ. mo ti sọ̀rọ̀ sókè. àṣẹ. ẹ mọ̀ pé ọba gbalẹ̀ kẹ́ ọ̀run ẹ̀. mo ti sọ̀rọ̀ sókè. abẹ́ jákè jọ. mo ti sọ̀rọ̀ sókè. ẹ bọ́ láì sí. sọ̀rọ̀ sókè. ó yẹ kó fi wèrè bí. ó ń já lọ́wọ́. yéé aláṣẹ kejì òòṣà pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rọ̀mí lóye rọ̀mí lóye ẹ̀jẹ̀ mo máa ṣe àríkú yẹrí fẹ́ wọ ọrùn ẹ̀. ó ti yẹ ariwo lèmi ò fẹ́ o. ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní irógun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o. ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn.